ẹlẹ́dàá mi o la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah astaghfirullah. Kí ló ń ṣe wọ́n tó fi di pé wọ́n gbé wọn lọ sọ́sìpítù? ṣó mọ̀ pé látàárọ̀ yẹn ọmọ Ìgbò tí wọnú lé yìí wá ATM mi rí owó mi rí. ẹgbẹ́ ṣojú yín náà tẹ́lẹ̀ olówó lálá ní wọn gbowó lálá ẹgbẹ́ ṣojú ṣé kí n ka ni àbí kò ní ìtì. eléyìí tún padà báwo ló ṣe máa ń padà ó máa ń lọ papọ̀ ni. ẹ dákun ọ̀gá ńkọ́. wọ́n wà lé wọlé kẹ́ lọ sílẹ̀kùn bá wọn lórí wọ́n sì ń lé. ọgọ́sì náà yín sí mi. ayé yín ṣe bàjẹ́ báyìí náà. tọ́lọ́run kọ́kọ́ dìde. má jẹ́ kí n dìde jẹ́ kí n wà báyìí. a ní kó dìde tó fẹ́ fi dọ̀bálẹ̀ ṣe mí léṣe ni tó fẹ́ fi dọ̀bálẹ̀ sọ mí lẹ́nu ni. wo jẹ́ kí n wà báyìí tẹ́lẹ̀ bí bá ti mẹ̀rí rẹ̀ lẹ́bi wọ́n ní kò ní pẹ́ lérí ìkúnlẹ̀ àmọ́ kì í ṣe bí irú tèmi. tí oúnjẹ tẹ gbé fún mi ní àná ibi tó ń jẹ òun dùn dé mo fẹ́ lè dé ìka mi jẹ pọ̀. Mr. Ayinde ó sàmọ yẹn exaggerate kan ni ẹ wo kí lẹ tún wá kí lẹ sọ. mo ti mọ bó ṣe ń lọ eléyìí àjọpín ni. báwo ni ẹ ṣe dé bó ṣe ń nà bó sí mi nìyẹn o wọ́n ní kí n kó owó mi wọ́n ní irọ́. wọ́n náà ti kó fún ẹ kí nìkan tó wà ó ṣe kí ni wọn á ṣe kówó fún wọn báwo ló ṣe máa kówó fún wọn. mo ṣe padà kó fún. ó ṣe kí ni. ó ṣe lẹ́tàbí orí àmì ẹlẹ́kọ̀ọ́ wa. sìkàsìkà gbàgbé ọ̀la kò mọ̀ pẹ́ sàn bọ̀ ẹ̀sán ló wá dé o wálé. bẹ́ẹ̀ bí ń béèrè kan ọjọ́ ọ̀la yìí tó máa ń dá. ṣé ọjọ́ tíjọba tó wà ń bẹ̀ yìí bá kúrò ní àbọ̀jọ́ táyé bá parẹ́. ìbéèrè dẹ̀ ń bí mi yóò yé mi o. ẹ yánu ẹ̀yin kò mọ̀ gbàtà yín máa da torí kò tiẹ̀ lè ta mọ́. ọmọ Ìgbò ìwọ àti ta ni. àwọn kìsìnàpù àwọn làwọn fẹ́ kìsìnàpù yín. má máa fi kú wá ẹ kiri. ẹ wò kó tiẹ̀ ní ìsìnkẹ́ fi kú wá mi ọlọ́wọ́ bá mi spare life ti yín náà o. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni báwo kí ló ń ṣẹlẹ̀. padà mi ló ń jà alákọ̀ọ́ni mò ń lá tó fẹ́ tún ayé mi ṣe ìwọ fìyàn lẹ̀ kí ló ṣẹlẹ̀. olóńgbò yàrá ọ̀gá ọ̀gá mo wà ń bẹ̀. ọ̀gá tó pọ̀ gẹ́gẹ́ ránṣẹ́ o ò ní kú. ẹ lálejò ni. ẹ̀yin wà ní kí ló ṣẹlẹ̀ sí òsì o. ọ̀rọ̀ wà. ọ̀rọ̀ wà.
Ọ̀rọ̀ wà. Yes. Okay. My boss. Ọ̀rọ̀ wà. Láàrin mi àti ẹ̀. Gbọ́. Ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ bí yìí. Mi fẹ́ kẹ́ rí bákan. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ ẹ tó dé Dèjì àti Bísọ́lá ẹ tó dì wọ́n mọ́lẹ̀? Because mo rò pé àwọn pípù yẹn gbéṣẹ́ fún wa ni. Wọ́n lè láwọn òṣìṣẹ́ yẹn mọ́. Kí ni nǹkan tó tún wá ń ṣẹlẹ̀? Edu. Sọ́ra àwọn guys fi àwọn sílẹ̀ mẹ́ẹ̀ẹ́dẹ́ ká máa ṣe fàájì wọn. Because ọ̀rọ̀ kan tó ń bá mi sọ̀rọ̀ wá sí kò lè possible. Ṣùgbọ́n sórí jẹ́ kí n sọ gangan fún ẹ. Ọ̀rọ̀ àwọn àgbà kan wà tó máa ń sọ. Wọ́n máa ń sọ pé aya ti fẹ́ gígùn tẹ́lẹ̀ kan tó sọ pé kò máa ní ẹ̀há sí para. Ọ̀rọ̀ mi ẹ ṣe jẹ́ nù pẹ̀lú mi. Olóńgbò ẹ má bínú mi understand nǹkan tẹ́ ẹ sọ kò yé mi rárá. Nídù ṣé o kí n sọ ọmọ Yorùbá rárá ni? Àní nǹkan tèmi ń tún àti sọ fún ẹni pé ibi tá a fẹ́ gbin obì sí obì ti lálẹ́ ó ti wù níbẹ̀. Nǹkan tẹ́ ń gbìyànjú àti sọ fún mi ni pé ọmọ Ayọ̀mídé yẹn ẹ̀yin náà nífẹ̀ẹ́ sí àbí. Kò já ọmọ àgbà ni ẹ ọmọ àgbà ni ẹ Nídù bó ṣe rí gangan ló ṣe sọ yẹn. Ṣé kí n má parọ́ fẹ́ mo ti fọ́ fọ́mọ yẹn. Ló wà là ó yìí ń lọ náà ni. Ó wà lọ. Ó yìí ń lọ náà ni. Ó lọ ni. Then you know. Joe will listen before sensing. Hello sir. Bẹ́ẹ̀ni sir, mo ní kí n sọ fún yín pé mo ti wà níbi orí ilẹ̀ yẹn. Ẹ̀yin àtẹni tó máa rà náà mo ń retí. Sir? Ẹjọ́ torí 350 báwo 500,000 lèmi àti ìjọ sọ̀rọ̀ sí. Ẹjọ́ torí Ọlọ́run ẹ bá mi bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ 500,000 tí mo fẹ́ tà yẹn gan-an tí ó bá kí ṣe pé mo ní ìdòwò ilẹ̀ yìí láàrin mi àti yín ó wọ̀ tì jù bẹ́ẹ̀ lọ. Ẹjọ́ torí ẹ bá mi bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ 350 báwo. Ní ti kọ́ abirù kí lélẹ́ báyìí torí Ọlọ́run nígbà tó bá rẹ̀ lélẹ́ 350 bó ní kí n wá 50,000 tó kù sí. Ìjẹ́ ní láti gbé wọn ìkúrò ibi tó wà o. Torí Ọlọ́run tó bá láwọn ra lélẹ́ ní 350,000 sí ṣé ilẹ̀ igun wọ́n jù 500,000 tí mo fẹ́ ta lọ. Tàmí sọ translate kí lẹ fẹ́ kó jẹ́ gé tèmi. But nǹkan tẹ́ ń ṣe fún wa yìí ò dáa. A wá sí bíbá ìlànà pàfẹ́ rí i. A wà ń takùn more than 2 hours. Ẹ̀ẹ́dá ò ń lọ. Mo tún wá padà wá bíbá ìlú ṣé òkú ta jọ àgírí lélẹ̀? Mo sì mọ̀ pé wíì lẹ́lẹ́ bá mi sọ lánàá yẹn ló jẹ́ kí n dá inú ọmọ mi nǹkan sá dá inú. Ẹ̀dẹ̀ tún dé lónìí yẹn sí náà wèrè yẹn náà lẹ tún sọ lẹ́nu. Èmi náà dẹ̀ ti ṣe nǹkan tí mo fẹ́ ṣe báyìí. Ẹ ṣáà ti ẹ wo bí ẹ bá lọ make any attempt ẹ bá lọ kó pé bóyá smart o lè waste ní ẹ má sàánú ara ń lé fún ẹ má lọ ṣe bí gbogbo ara ń lọ. Kí ló ń ṣe ẹ́ náà ṣé mi ò bá ìlú wa lọ. Ká fẹ́yàn dúdú ká fẹ́yàn pupa ìfẹ́ nìfẹ́ ń jẹ́ náà.
Anyway, òkú tó wà lọ́wọ́ ẹ̀yẹn ló sún lóbi àwọn tó kù. Ìdè nífẹ̀ẹ́ ló jẹ́ kí n ṣe irú nǹkan bẹ́ẹ̀ ti ẹ̀ lára kan bá mi lọ. Láti ṣe àfàrà rẹ̀. Nílẹ̀ ń gbèrò fún nǹkan. Kí ni ṣé ọ̀rọ̀ tó ṣàmàyèrò tó máa jáwó ni àbí? àǹtí mi? Ẹ̀yin ò mọ̀jú owó everything. Owó ni. Ó ṣọ̀rọ̀ owó leléyìí o. Ọ̀rọ̀ boyfriend mi Báyọ̀ ni mo fẹ́ sọ fún mi. Kí wá ni o? Ẹ wò ó, gbogbo tó ṣe máa ń lẹ́nu fún mi yẹn ti pọ̀ jù. Mo fẹ́ dógún, mo fẹ́ dọ́gbọ̀n. Ó ti pọ̀ jù. So mi ò lérò bóyá òótọ́ nìkan tó ń sọ. Mo lè fẹ́ ká ṣe ìfẹ́. Fẹ́ ká ṣe fún un. You are so funny. Ìwọ tó jẹ́ pé mo ṣe máa rẹ́rìn méjèèjì yẹn gan mo fi ọlá ìfẹ́ yín tọrọ. Ìtí mi ń ṣe pé ọ̀rọ̀ pé bóyá Báyọ̀ ò dáa. Mi ò sọ pé kò dáa, ó dáa. But gbogbo bó ṣe máa ń lẹ́nu sí mi yẹn mo fẹ́ mọ kókó ẹ̀. Táìmù tó dẹ̀ sí mọ́mí àti dájú ilé ìfẹ́ ẹ̀ bá ti ṣe kílé yẹn. Má try ẹ̀ o. Má try nǹkan tó lè fẹ́ ṣe yẹn. Kí ló wá fi ṣe fún un? Kí jẹ́ kí n sọ sí i. Màá fi àti bá yín sọ anything tí n bá fẹ́. Náà tí bá gbọ́ yín yé báyìí, nǹkan tẹ́ ń sọ ni pé ẹ fẹ́ ká bá yín ṣe àdánwò ìfẹ́. Alẹ́ fẹ́ ṣe àdánwò ìfẹ́ fún. Boyfriend mi sí. Ẹ wò ọmọ iná làwọn rán sí náà o. Lórí pé kí ni ẹni tó bá tọwọ́ bọ náà iná jó tí iná bá dẹ̀ ti jó á kábàámọ̀ àbámọ̀ dẹ̀ ní lẹ́yìn ọ̀rọ̀ òfo ni. A ní màdámù. Àǹtí Bísọ́lá ni ẹ̀gbọ́n mi ni. Ọ̀rẹ́ ẹ̀ lélédèjì ló jẹ́ ọ̀rẹ́ pẹ́ fún mi. So èmi ni kò fẹ́ dá wà ṣe ni pé ká jọ wá sí wọn lè máa wọ bẹ́ẹ̀ sí. Alright, kò sí problem. Báwo lẹ ṣe wá fẹ́ kí sẹ́yìn sí bàbá yìí? Nǹkan tẹ̀mí lérò pé ó máa ṣe mọ̀. Mo fẹ́ jẹ́ kẹ́ kidnap mi. Tó dẹ̀ bá ti kidnap mi, màá fún yín nọ́mbà bẹ́ẹ̀ fún mi. Ẹ̀dẹ̀ máa pè é, ó ti yẹn máa ṣàlàyé fún un. So mo fẹ́ wo reaction ẹ̀ after that. That's what I'm going to ṣe. Ká kidnap. Ìyẹn ń ṣe problem. Àwa ò ní ọ̀nà méjì irú àwọn nǹkan bẹ́ẹ̀ náà làwa fi ń jẹ, la fi ń mu, la fi ń live life ti. Nídú àbí báwo? Na so my boss. Ẹ mọ nǹkan tó bá ṣẹlẹ̀. Ẹbí mi ní 200,000 lórí jẹ́. 200,000. Ẹ jọ̀ọ́, owó àti sanwó yẹn kọ́ ni problem mi. But mo máa fún yín ní half payment. Tá bá ti parí iṣẹ́, máa balance yẹn. No, 150 later, 50. Ẹ jẹ́ ìṣá. Kí ló ṣẹlẹ̀ gangan? Mi ń tọrọ sẹ́gbà lọ́wọ́ yẹn o. 150 now, later 50. Okay. Agree. Mo ti gbọ́ bọ̀ transfer ni máa ṣe sí. Wọ́n mọ̀ ń bá transfer. Bébì, kí wọ́n kún fún wọn ní àkàlẹ̀ rẹ̀ àjọba alẹ́ ìlú rẹ̀. Ọ̀sẹ̀ ti ṣe tán báyìí. Ṣé o ti rí wàhálà tó kọ̀ wá sí torí ọ̀nà? Àǹtí, ẹ má jà blame mi báyìí. Bóyá ọ̀tún ló kú báyìí. Because ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́. Ọmọ sọ̀bẹ nù. Ta ló mọ̀ pé ọ̀bẹ ti ṣe ń tó ṣe? Solution, ṣebí mo wọ́ọ̀nù ọmọ yìí títí ṣé mi wọ́ọ̀nù ẹ̀? Mo ní má ṣe kí o ti rí wọ́n so gbogbo wa mọ́lẹ̀ bí ẹ̀rọ kí wọ́n ní solution. The solution tó wà nílẹ̀ ni pé ká pe Báyọ̀ kó má ta ilẹ̀ rẹ̀. Because tó bá ta ilẹ̀, àwọn tó ra ẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n ò ní gba ẹ̀ lọ́wọ́ rẹ̀ padà ní. Kò dé lè rí ta ní iye tó bá fẹ́ tà mọ́. Ẹ̀rọ torí Ọlọ́run ẹ bá mi pè é jù. Tí bá gbé ní gbá ọ ní. Wọ́n gbẹ́sẹ̀ kalẹ̀ ọ̀rọ̀ gbẹ́sẹ̀ sókè kọ́ mi náà. Jẹ́ ká yọ fún nǹkan pé ó yà. Kí n yọ kí n máa pa kẹ́ máa kọ́ rẹ pé ẹ fẹ́ nu yọ fóònù. Ṣé a lè fẹ́ lu dá iná bà mí? Ẹ mú. Olóńgbò
ẹkùn tó mi gbó kìjìkìjì ọ̀gá tó ń pọ̀ gẹ́gbẹ́ ìránṣẹ́ ọkùnrin ló ké sí. èmi fọ́ fún ẹ nọ́mà olóńgbò. nídù kí ló fẹ́ ṣàbáyé kí ló ṣẹlẹ̀ gángan. bàbá o máa fẹ́ tọ́ wọn kankan lọ́wọ́ yín ni. ó yá gbé mi tù àbáyé gbé mi lélẹ̀. olóńgbò ẹ sì jí ká fáwọn gáìsì ìkàlẹ̀. ó yá wèrè sá kí fa àwọn tani sílẹ̀ wo bí ṣé kò ṣe kó fẹ́ gbàbọ̀dé fún mi báyìí. sí kò sí nǹkan tí mi lè ṣe o lórí ọ̀rọ̀ ọmọ ayọ̀ nídè torí pé kí ni ojoojúmọ́ nífẹ̀ẹ́ tàbí ibi ọtí. kí wàá ní kí ti báyọ̀ jẹ́ báyìí. àbáyé báyọ̀ fẹ́ bàjẹ́ báyọ̀ fẹ́ kú ṣá wo bí torí báyọ̀ yẹn òun gẹ́gẹ́ ní kọ́kọ́rọ́ kan tó ti gbé yín ajá jẹ́ tipẹ́tipẹ́ bí mo dẹ̀ ṣe wà yìí mo ti rẹ́dí àti ṣe kéne. mo ṣe máa jẹ́ nìyẹn. yé ẹ gbà mí o yé inú mi o inú mi o inú mi o. kí ló ṣe wèrè kí ló ṣe ẹ́. o fẹ́ tọ́lẹ́tì. wèrè ni ẹ o sọkùnrin lè lè ṣá o fẹ́ tọ́lẹ́tì ló wá ń pariwo wèrè báyìí. anyway nídù jọ mú wèrè jáde sí gbogbo lọ tọ́lẹ́tì kó má fòrò bàbí bàbí jẹ mind you nídù má jẹ kó ti yẹ kó jẹ kó yẹ kó má jẹ kó place má ti bọ́ ọ̀gbọ́n kó ṣe lè fẹ́. ìbọn díẹ̀ jọ. ya ìwọ yìí ìwé ń gbọ̀n. bọ̀ tó bá play smart máa yẹ blọọkù yẹ lórí sí i. ó yàgbẹ́ ló gbé mi wá sí bíbá. ok kí wàá ló fẹ́ kí n ṣe. mo fẹ́ bí báyọ̀ ní sìn pé ilẹ̀ tó fẹ́ tà ní kó dáhùn kó mọ̀ tà olóńgbò géèmù káàgbọ́ pé ó ti change ẹ̀ sí another things so mo fẹ́ pé kó dáhùn pé kó mọ̀ tà ilẹ̀ yẹn pé géèmù ni táwọn ìyá mi fún mi. ìwọ náà rí yẹn sọ máa fún ẹ fún. ọ̀gbẹ́ni bá mú fóònù mi jọ tí mo ní lágbára tí mo lè ṣe fún ẹnìyẹn ló ń ṣẹlẹ̀ gangan. ní ìjọ náà ó yẹ kó wọra stand bí dákọ̀ ọ̀gbọ́n tó ṣẹlẹ̀ check in text message sódà tó bá ti wọ́n fún mi máa drop down ìfẹ́ jókòó talẹ̀ yìí ni. ọ̀gbẹ́ni má lọ ro orí mi mú gùn ojú ló ń rojú sànù tí bá kí ṣe pé iṣẹ́ tẹ gbé wá fún wa tó ló ń gbò ti yí síbòmí mi ní jẹ́ ẹ o text message tó ní sí. ibi tí mo jókòó sí àwọn ènìyàn náà ti dì látàrí ibi tí mo ní mo jókòó sí pé kí n máa retí wọn náà mo tó ti sùn lọ pé kí n tiẹ̀ kí n pè wọn fóònù ló tún ti kú tó bá jẹ́ pé mo ti ń pè náà látàárọ̀ nsìn fóònù tó ti kú báwo lèèyàn ṣe máa rí gbé kí n tiẹ̀ try kí n pè wọn. message kalele. Báyọ̀ mo ní kí n sọ fún ọ wípé eré ni gbogbo nǹkan tá à ń ṣe kí o sì má ta ilẹ̀ yìí pa eré báwo. torí wípé èmi Ayọ̀mídé àti Bísọ́lá wà stick torí olóńgbò ti yarí. kí ni tí mo gbé lẹ́yìn náà èmi wà stick ẹjọ́ kí ni sún mi ò like gbogbo kí ni gbogbo ìwà ìsún.
ọ̀gá kí ló ti ta dá parọ́ báyà sẹ́rí kankan àtọ́nà àtọ̀. Ó mọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ̀ pé nígbà tó yẹ kó ọ́fíìsì ni wọ́n wà wọ́n pàṣẹ jẹ́ sí pé kó náà wọ́n bọ̀ á sí ríta ni wọ́n wá kúnlẹ̀ kọ̀ọ̀kan báyẹn náà. ok sir bọ́ sà ọ̀gá mo ní àìdíà kan mo rò pé àbí ká lọ sí hòtẹ́ẹ̀lì mo sá fún ẹ tó yẹ ká lọ bọ́ọ̀sì ẹ̀ nìkan ẹ̀ tẹ̀. good idea lónìí tó bá débẹ̀ lóòótọ́ a máa rẹ́ni tó pọ̀ máa ṣẹ̀ sófin. yes sir. tó bá ṣẹ̀ sófin ó máa ṣe kí ni àwọn máa fi pa ó sápò. bẹ́ẹ̀ sà. it's good idea. kí ló tó kù ìsúnbẹ̀ ọ́fíìsà move. yes sir. kí ló ń ṣe tó ń gbọ̀n. yes sir. Guy, òun ni sir. Sí bàbá mi ni. Bẹ́ẹ̀ ni òun ni sir. Yes sir. Ọmọ tó máa ṣe. Yes sir. ọmọ máa kò ní èèyàn àti ọ́fíìsà. Okay sir. Má lọ bẹ́ẹ̀ o. Okay sir. That one. Yes sir. Olóńgbò ni mi o. Tí bá kí gbọ́dọ̀ mi pẹ̀lú lára, màá fà ẹ̀yà pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ̀yà kíkìlá, ọ̀yọ́ mi. Lédù, orí ẹ̀ ni màá ti bẹ̀rẹ̀. Mo ti ń rápẹ̀rẹ̀ pé o lè gbà bọ̀dọ̀ fún mi. Kò dẹ̀ ní láti finish ẹ̀ kó tó ṣe nípa. My boss, ẹjọ́ tó lọ́wọ́ ẹ má pa mí ẹjọ́ tó àtijọ́ wà tipẹ́ ẹjọ́. Nídù sọ́tọ̀! Kò sọ́gbọ́n kankan tó lè dámọ̀ o. Máa gbàdúrà kó lè bọ́ọ̀rùn dáadáa. Sí. Ẹ wo bí, ó nífẹ̀ẹ́ àyè lóde gan-an. Ojoojúmọ́ nífẹ̀ẹ́ ń pa mí yóò bí ọtí. You even know I love you. Ayọ̀, kàkà kíkè ní òun ṣàkápò ẹ̀, oníkálukú máa sọ́dọ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Kàkà kégúsí máa jẹ sèse, a máa fi ṣàwàdà nù. Mo máa bà nǹkan jẹ́ tí ẹni tí bá come up lórí pé kí n má lè fẹ́. Ẹ̀yin oníṣẹ́ àgbáyé tẹ́ gbéṣẹ́ wá ayé yín ti ta o torí ẹ̀ lè kúrò bí láàyè. Báyọ̀. Sọ́wọ́ mi ló ti fẹ́ bèèrè nǹkan tó ṣẹlẹ̀ fẹ́ bèèrè ló wà. Olólùfẹ́ òdodo ni ẹ. Ó dẹ̀ nífẹ̀ẹ́ ìwà ìdájà lóòótọ́. Bẹ̀sí gbogbo nǹkan tí ò yí ẹ látọjọ́ ìdí ló máa yí ẹ. AY! Ayọ̀mídé, gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ látọjọ́ bẹ̀rẹ̀ sí ní sọ fún Báyọ̀. Báyọ̀, nǹkan tó ṣẹlẹ̀ fúláwọ̀ mi. Tí mẹ́sẹ̀jì tí mo kà yẹn náà mi ò understand ṣé lóòótọ́ ni. Ààrẹ náà ló wà. Báwo ni ti Kọ́rìsì ṣe jẹ́? Bákan náà ni. Ọmọ, mo lẹ ti rí wèrè gbogbo Báyọ̀ yẹn lọ. Wáyé tó ṣe lágídí bẹ́yẹn. Irúfẹ́ wèrè wo nìyẹn ní ìbílẹ̀ èkó lè ṣe tó lè nà. Gbogbo mi ń ṣe gbogbo kìíní yẹn fún Musa pass náà. Ó dẹ̀ bí òkò yẹ kó ti jábọ́ látọjọ́ tí mo ti ń bá bọ̀. Bọ̀ Ayọ̀, ṣé ó sọ̀ pé ìwọ náà love guy yìí bó ṣe love. Àbí ẹ̀rí pé ṣe ń sọ̀rọ̀, ó nífẹ̀ẹ́ mi wọn, èmi náà dẹ̀ nífẹ̀ẹ́, ṣùgbọ́n mo fẹ́ mọ true love tó ń sí mi, ó ní gbogbo nǹkan tá à ń ṣe yìí. Because ọ̀bọ yẹn ó máa lè kú fún ẹ gan-an. Ikú yẹn gan-an ló kàn báyìí. Àǹtí mi, ẹ jẹ́ gbẹ́rù jáde. Kẹ́rù. Ìwọ tún lélẹ̀. Ẹrù mi, bó ṣe wà ní. It's like poison, but kò kí ń ṣe poison. But tó bá mú ó máa fi pain inú rírun díẹ̀ kò ní pọ̀ jù but ẹ gbà náà ẹ kọ́kọ́ gbà lọ́wọ́ mi náà náà wo bí tó bá ti lò pẹ̀lú pain yẹn make sure kó kọ́kọ́ ṣe bí ẹni tó kú náà. Aṣọ ẹgbẹ́ mi ni mo wà nǹkan
But má bá yín mú antidote ẹ̀ wá, ṣé ti gbọ́? Kò sí problem, a máa lò. Ẹ máa lò bí ti báwo? Èmi báwo kí lẹ sọ yìí, ẹ pè kan ní nǹkan poison ẹni tí mo fẹ́. Nǹkan tí mo sọ ni pé àwa máa lò ó fún yín. Okay, máa lò fún o. All right, see you later. Báyọ̀! Ìwọ ni takùn tó fẹ́ sọ pé kí ni má wò ni. Àwọn Yorùbá dẹ̀ ní tòun tèrè lọ́jọ́ ń lọ. Obi, èmi àti ẹ̀kọ́ lájọ máa kú o. Ìwọ nìkan ló ń dá lọ tó ní máa finish ẹ̀ lé. You're shouting. Yeah! Everybody answer! Everybody, I'm there. Drop your gun! Hey! Thank you, sir. Hey. Shut up in your mouth. Are you mad? If you had fun, I will gun you down. Gbogbo nǹkan tẹ́ ń sọ pátápátá ni mo gbọ́ o. Ta ló ń test èèyàn láàrin yín? Mr. Lover. Okay, ìwọ ni Mr. Lover. Ìwọ ni Mrs. Tester, àbí? Okay, ta ló wá fẹ́ náà àmì èjì báyìí? Officer, èmi ló máa. Hey, keep quiet. You are mad. Tó bá tún màá fi ìbọn jẹ etí ẹ̀. Oya, everybody, stand up! Stand. Don't rush, one by one. Hey! Yes. From this angle. Don't move fast. Go like this. Yeah. Turn like this. Move! I want to go. Follow each other. Yeah, where? Don't fall him down, my precious bag, Tálẹ́ fẹ́ kọ́ mi ìwé ni. Alójó dá fún mi. Ta ló máa kọ́ léyìn ìwé? Àlọ́ lọ́pọlọ, ọpọlọ yín ṣiṣẹ́ dáadáa. Ọ̀mọ̀wé dẹ̀ tún ni mí. Ẹ ti máa rí ó hàn lára mi gan. Ẹrẹsẹ̀ pé gùn. Ṣé gbọ́dọ̀ ní? Wèrè lélẹ́yìí. Dada yọ̀ mọ̀ sí tẹ̀ ń dá ọpọlọ yín ò tó nǹkan. Fantabulous semi-permeable membrane indigenous of sagacity. Mo sì sọ fún ọ, jẹ́lé yóò jẹ́ ìgbà òpin. Tọ́tún sọ̀rọ̀ ìbùn lẹ́gbẹ̀ẹ́ mi. Èmi ọ̀sán bàtà yín gbádùn. Ìwé wo ló fẹ́ ka? Orí tó bá yọ ní kò lọ́pọlọ. Ìwọ tó mọ tó mú kún mẹ́kọ̀ọ́ yọ kàwé. Yóò bá dogun kó dogun. Ọdẹ o. Ibi ilẹ̀ wa, ọlọ́tìdá. Àrífọ́lá, mọ ìyànjú ẹ. Lẹ́yìn tẹ́ ń pariwo bó lè dogun kó dogun. Bó lè dìjà kó dìjà láàrin nísẹ̀yìn lẹ́kọ́ họ. Tí múralẹ̀. Múralẹ̀. Lérè kọ́ yìí. Yẹmí. Àbí Yẹmí kọ́ yìí. Àbádọ̀bálẹ̀ o. Ìwé ò jẹ́ dọ̀bálẹ̀ mọ́. Gbogbo èyí náà ni. Ẹlẹ́rìí bá ti rí i. Kéré o. Àkànní. Èwo la tún rí gbọ́ o. Baálẹ̀ olúwa yìí, wọ́n ní kí n fi tó yín létí. Gbẹ́kẹ̀ pàdé àwọn gbàgede ní ìsìn. Ẹ má ti wá sí kíni. Bá fojú rẹ̀ báyìí dùn. Kẹ́rin. Ájú mi kòrókòró báyìí ni mo fi rí. Irun orí mi. Ìwé ni. Ọwọ́ mi yìí lásán, ìwé ló wà ńbẹ̀. Ṣé wọ́n rí bàtà ẹsẹ̀ mi tí mo fi rìn yìí? Ìwé ló rìn inú ẹ̀. Ẹni tẹnu máa fọ̀ rí. Bẹ́ẹ̀. Ìwé wo wáyé lédè ti rí? Wáyé Yẹmí. Ṣebí Yẹmí nírìn tí àyà rẹ̀ ta síta. Ìwé ló débẹ̀ o. Ìmọ̀ tí ẹ̀ ló dúró yìí. Ẹ bá wá ìyá mi ẹ̀rí báyà mi ta jù sí. Wọ́n lérè. Wọ́n ṣe pọ̀ tó. Wá. Kí ni? Mo ní dábàá gbọ́dọ̀ tí mo sọ kẹ́ ẹ sọ, kí ni sẹ́yìn? Ẹ mọ̀ kan, ẹ wo, mo gbọ́ èdè tẹ́ ń sọ. Mo gbọ́ dáadáa. Ìgbọ́. Dáadáa ni mo gbọ́ dáadáa. Mo bá ṣe fún yín ọ̀dọ́.